Báwo ni ìpalẹ̀mọ́ ọdún Kérésìmesì àti ọdún tuntun ti rí báyìí? Gẹ́gẹ́ bí ọdún Kérésìmesì àti ọdún tuntun ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n, ni iye owó oúnjẹ náà ń gbówó lórí sí i lójoojúmọ́ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, léyìí tí ó ń kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ènìyàn láti ṣe ìpalẹ̀mọ́ fún ọdún ọ̀hún. Àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba ní àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà náà fi ẹ̀dùn ọkàn wọn hàn pẹ̀lú bí gbogbo nǹkan ti ń wọ́n gógó sí i, léyìí tó mú kí ọ̀pọ̀ ẹbí sọ ọdún tó ń bọ̀ lọ́nà yìí di bó-bá-ti-gbà láṣẹ máa ṣe, tí wọ́n sì ń dúró de owó oṣù kejìlá látọwọ́ ìjọba. Ilé-iṣẹ́ atótó-arére Online TV gbìyànjú láti kàn sí àwọn ọjà kọ̀ọ̀kan ní àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí láti mọ iye tí wọ́n ń ta adìẹ tá a mọ̀ sí chicken, tòlótòló tá a mọ̀ sí turkey, ẹran màálùú, òróró àtàwọn nǹkan míì tó ń gbówó lórí sí i lójoojúmọ́. Ìpèníjà ọrọ̀ ajé tí àwọn ènìyàn orílẹ̀-èdè yìí ń kojú lọ́wọ́lọ́wọ́ kò ṣẹ̀yìn bí ìṣèjọba tó wà lóde ti yọ ìkúnpá orí epo bẹtiróòlù àtàwọn ìlànà míì tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí owó náírà wa, léyìí tí ó mú kí gbogbo nǹkan tún le koko bí ojú ẹja sí i. Gẹ́gẹ́ bí àgbéjáde iléeṣẹ́ tó ń rí sí ìṣirò lórílẹ̀-èdè yìí, nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí, nǹkan ti ń gbówó lórí sí i pẹ̀lú ìdá 64%, títí oúnjẹ jíjẹ wọ ó dín díẹ̀ ní ìdá 40%, pẹ̀lú àlékún ìdá 7.8% yàtọ̀ sí ti ọdún tó kọjá. Ká gbé e láti ìpínlẹ̀ Kwara, tí ènìyàn ò bá ra adìẹ ọdún báyìí, ó gbọ́dọ̀ ní owó tó tó náírà 40 sí náírà 75, tí wọ́n sì ń ta tòlótòló tọ́kì ní náírà 70 sí náírà 100 ó lé díẹ̀. Ní olú-ìlú ilẹ̀ wa l'Àbújá, wọ́n ń ta àwọn tòlótòló tó jẹ́ ti ìbílẹ̀ ní náírà 95 sí náírà 140, tí wọ́n sì ń ta àgíríkì tòlótòló bẹ̀rẹ̀ láti náírà 150 sí náírà 140. Ní ìpínlẹ̀ Èkó, wọ́n ń ta adìẹ tiwọn ní náírà 15 sí náírà 18, tí wọ́n sì ń ta ẹran màálùú bẹ̀rẹ̀ láti owó mílíọ̀nù kan náírà lọ sókè. Ní ìpínlẹ̀ Bayelsa, wọ́n ń ta tòlótòló títọ̀dọ̀ tiwọn ní náírà 75, nígbà tí adìẹ kan jẹ́ náírà 25, òróró lítà 5 náírà. Tí èèyàn ò bá ra ẹran ewúrẹ́, ó gbọ́dọ̀ ní owó tó tó náírà sí náírà lọ́wọ́. Tí ọ̀pọ̀ nínú àwọn ọlọ́jà yìí sì ń sọ wípé owó ọkọ̀ tó wọ́n gógó òun ló ṣokùnfà ọ̀wọ́n gógó yìí. Pẹ̀lú bí gbogbo nǹkan ti wá wọ́n báyìí, ó ti kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn orílẹ̀-èdè yìí sínú ìrònú wípé báwo la ti fẹ́ ṣe ọdún yìí tí ó fi dùn, tí ó fi lárinrin, tí ó sì ti sọ àsìkò tí àwọn ènìyàn máa ń fi ìdùnnú àtayọ̀ ṣe àjọyọ̀ rẹ̀ di èyí tí gbogbo kálukú wá ń wí pé bó bá ṣe gbà ìní ẹja ṣe é. Shakirat Arowolo Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó-arére Online TV.